مرحبا يا رمضان مرحبا يا رمضان مرحبا يا رمضان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله آمين. نحمد الله سبحانه وتعالى ونشكره ونثني عليه ونصلي ونسلم على سيدنا مولانا محمد أشرف الأنبياء والمرسلين وعلى جميع الأنبياء والصالحين وعلى جميع أتباعهم وأصحابهم وأتباعهم بالحسنات إلى يوم الدين. أكي يولون كي يولون شيون أسنيا نبوة محمد صلى الله عليه وسلم دوري مناتي أصفوا èyí tí ó fi wá sínú Islam tó ní àdáàmà pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni, tó sì ní ká nígbàgbọ́ sí pé la ilaha illallah muhammadun rasulullah, ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni, èyí tó kó sínú pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátá tọ́lọ́run ránṣẹ́ làwa gbàgbọ́ nínú Islam wa. A sì kan léèwọ̀, a sì kan ní alátakò náà ànábì Ọlọ́run. A sì gbà yí pé gbogbo àwọn màláíkà àti al-Qur'an, Taurat, Injil, Zabur àtàwọn tírà míì náà tírà àtọ́lọ́hun ni. Alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Oṣù Ramadana jẹ́ oṣù àwẹ̀ tán láti fi ṣètò Ọlọ́hun. Àwẹ̀ Ramadana jẹ́ kan nínú àwọn òpó márùn-ún tí ń bẹ nínú Islam. Shahadatu an la ilaha illallah wa anna Muhammad rasulullah, òpó àkọ́kọ́ nìyẹn. Ìníbìlífù sí Ọlọ́hun àti ànábì Muhammad àti gbogbo àwọn òjíṣẹ́. Bákan náà ni iqamatu salat, kama kírun. Ẹ̀kejì ni ita'u zakat, kama yọ sàká fún ìkáànú àwọn tí ò ní lọ́wọ́. Ìkírun fún Ọlọ́run ọba tá a mọ̀ pé òun ló dá wa, òun ló lẹ́tọ̀ọ́ ká sìn. Ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ òun náà ni sawmu Ramadan. Sawmu Ramadan, ìmá gbààwẹ̀ Ramadan, èyí tó jẹ́ pé náà ni a wà lẹ́nu ẹ̀ báyìí. èyí tó parí ẹ̀ ní hajjul bayti man istata'a ilayhi sabil, shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah, iqamus salat, ita'uz zakat, sawmu Ramadan wa hajjul bayti. Nínú àwẹ̀ Ramadan ni a ti wà báyìí. Àwọn iléeṣẹ́ Kílárí gbọ́, àwọn ni a wà pẹ̀lú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n fẹ́ ṣàǹfààní fún gbogbo ayé látòrí olótú wọn àtàwọn òṣìṣẹ́ bẹ̀. A máa bẹ lọ́hùn náà ni torí pé àwọn kan ò bá wa ṣe tọdún yìí tó súnmọ́ wa pẹ́kípẹ́kí, ara wa náà lẹ́lẹ́hà mi kọ́lọ́mbà foríjìn. Mo tara bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ṣàánú wa, tẹ́ dárò wa. Alájà wa Aisha ya subhanallah, Ọlọ́run lásìkò rẹ̀ tó ní gẹ́rẹ́ pókú abẹ̀rẹ̀ Rajab, à ń lọ bí 5 àbí 6 lásìkò rẹ̀ tó. Àti gbogbo àwọn tó ti lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kùnrin lóbìnrin, Ọlọ́run bá foríjì wọn o, Ọlọ́run bá kẹ́ wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ wá káànú wa náà, tẹ́ dárò wa nínú Nàìjíríà àti other country, mo tún fásitì yìí náà, mo take opportunity yìí láti fi dúpẹ́. Ilé ẹni mélòó mo fẹ́ lọ, èèyàn mélòó mo fẹ́ dákọ̀, àtúnṣe láìfẹ́ ẹlòmíì. Ọlọ́run dákun bá ń san yín lẹ́san rẹ̀. Ẹ̀yà tó wá bá láyé yìí, Ọlọ́run mọ̀ sí láti mọ̀ fún wa. Ọlọ́run jọ̀wọ́ má ṣe yìí láṣẹ mọ́. Ọlọ́run jọ̀wọ́ má ṣe yìí láṣẹ mọ́. Ọlọ́run jọ̀wọ́ má ṣe yìí láṣẹ mọ́ o. Ọlọ́run jọ̀wọ́ má ṣe yìí láṣẹ mọ́. Inú Ramadana ẹ má mutí, inú Ramadana
ẹ má ṣe bàjẹ́ nínú ramadana ẹ má ṣe ṣìnà nínú ramadana ẹ má ṣàìdá oṣù ramadana oṣù ìkẹ́ oṣù ramadana oṣù àánú jọ̀wọ́ má ṣe yìí láṣẹ mọ́ o. Ọlọ́run jọ̀wọ́ má ṣe yìí láṣẹ mọ́. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. gbogbo àwọn àlùfáà wa àwọn ọmọ ìyá wa nínú Islam duat tí wọ́n fẹ́ jíṣẹ́ Ọlọ́run nínú àwẹ̀ yìí Ọlọ́run mọ́sàbà dúró tì yín o kọ́wọ́lá yín kó dúró tèmi náà o gbé látòrí àfáà mi àgbà Mọ̀lánà Habibullah Adam Abdullahi Al-Lori dé gbogbo ibi tẹ́ ti gorí mímbàrí àtàwọn tí ó bọ́ sórí tafsiri ṣíṣe àwọn tó bọ́ sí wáàsí ṣíṣe lọ́sàn-án láàárọ̀ lálẹ́ àti ilé kéwú àti gbogbo záwíà Kọ̀díríyà Tìjàníyà gbogbo àwọn duatu tí wọ́n fẹ́ ó bàjẹ́ tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run nínú Súfí tí ń ṣe rìdí nínú alùsùnà tí ó fẹ́ kó bàjẹ́ tí ó dá nǹkan rú nínú gbogbo àwọn tá a lè dákọ kódà títí délẹ̀ Lárúbáwá ọlọ́mọsà kọ́ wa máa ṣe o gbogbo tá a bá wí tí ó jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn ni ó jẹ́ àwí gbogbo tí ó jẹ́ ọ̀nà oríire ayé ìtọ̀run ni ó jẹ́ àsọ Ọlọ́run kó Sátánì kú bá a kásẹ̀ rẹ̀ lẹ́gẹ́ bó ti sọ pé ní tí oṣù Ramadan bá ti lé gullati shayatin wa gulliqati abwabun nar wa futihati abwabul janna nínú àdìsá ná Muhammad ni tí yẹ bá ti di Ramadan báyìí àwọn ó de Sátánì mọ́lẹ̀ Sátánì tàlìjànú àti Sátánì yẹ Sátánì Ọlọ́run bá so wọ́n mọ́lẹ̀ ẹ̀wà rí Sátánì èèyàn tí máa bínú tí máa dà nǹkan rú tí ó dọ̀rọ̀ pé nínú Ramadan ládàágbó ẹ̀rú Ọlọ́run bá bùn sùúrù Ọlọ́run bá bùn sùúrù gbogbo àná Ọlọ́run kọ́ wa máa ṣe o Ọlọ́run kọ́ wa máa ṣe o ọ̀làǹdà bìlọ̀ gba lẹ́sìn fún wa lórí topic èyí tí àwọn olólùfẹ́ wa béèrè pé ká fẹnu kàn òun náà ní kí ni alqanaatu ìyáyọ ọkàn ni wọ́n ní ká fẹnu kàn ìyáyọ ọkàn yìí tá a bá wọ ìbára ní ìgbékalẹ̀ tí àwọn afá gbé kalẹ̀ òun náà ni alqanaatu hiya ridha òun náà ni ká yọ́nú sí ntọ́lọ́run bá pín fún wa nípìn oore òun náà ni ká yọ́nú sí ká yáyọ ọkàn pẹ̀lú ẹ̀ àrídọ̀ ìyọ́nú alqanaa gbogbo àwọn tá a kà yí tá a bá wọnú ọ̀dọ̀ àwọn ní Súfí ibẹ̀ ni ká kọ́kọ́ jẹ síná a rí wípé ó wà nínú ahwal àti maqamat àwọn onísúfí tọ́jọ́ ń wúrìdí báwọn ti kọ́ọ̀lẹ̀ fún wa wípé al-ahwal condition tí yẹn bá wà àti maqamat stage tó bá ṣe Ọlọ́run dé a máa rí di life wọ́n máa rí di ẹ̀mí wọ́n máa rí di life ènìyàn lára sísọ lára ṣíṣe lára rírìn pé níbi tí lágbájá dé yìí èèyàn gan lè wúra rẹ̀ pé ọ̀kankan bó mo dé ǹjẹ́ mo ti dé maqamu ridha ǹjẹ́ mo ti dé maqamul qana'a níbi ìyáyọ ọkàn lẹ́ni tí ò ní bọ́lọ́run rojọ́ mọ́ ìyáyọ ọkàn lẹ́ni tí ò ní fẹjọ́ Ọlọ́run sùn káàkiri mọ́ lọ́lé aláàfà lọ́lé pásítọ̀ lọ́lé aláwo lọ́lé ológun Ọlọ́run ò ṣe ìyáyọ ọkàn lẹ́ni tí ò ní máa ronú àìdá sọ́mọlàkejì ó sì lè jẹ́ pé lówó jù mí lọ ó sì lè jẹ́ pé èmi mo ṣáájú ẹ èmi ni aṣáájú rẹ níbi iṣẹ́ èmi ni aṣáájú ẹ níbi òwò níbi òṣèlú èyí tọ́lọ́run bá ti ṣe fún yóò tó yóò tẹ́ lọ́rùn yóò sì dùn nínú. walau kana qalilan. kọ́dà wẹ́ pé ìtọ́lọ́run fún òtó tẹlòmíì kò ní torí tẹlòmíì ní kó fi banújẹ́ sọ́lọ́run àbí kó fi banújẹ́ kó wá máa rò pọ́lọ́run sóre fóun bọ́ bá sì nílà ká inú tó bá tún wẹ̀yìn owó rẹ̀ ni tí wọ́n náà jù lọ Ànábì ní la tanduru ila man huwa fawqakum ẹ má wo ẹni ó jù yín lọ ní owó lọ́lá níyì bal fanzuru ila man huwa asfala minkum ìṣe ni kẹ́ wẹ̀yìn wò kẹ́ wẹ́ni tí ò tó yín wọ̀ tún kó wò sí ó rí páàrin ayé lọ wà èyí tó tán èyí ní tán Ọlọ́run nìkan ló tó tán ló ní tán ẹnu tọ́lọ́ máa wá ṣe fún ni àáyọnú sí ni tọ́ bá jẹ́ pé bẹ́ẹ̀ lèmi náà bá ṣe ẹ̀yìn ní problem o bẹ́ẹ̀ náà ni wọ́n náà bá ṣe ni àní ní wàhálà kan wọ́n pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ Nàìjíríà bá ṣe ìlú wọ̀ ní dàrú báyìí tọ́ pé bẹ́ẹ̀ làwọn afá ń ṣe àní máa búra wa àní máa bára wa jà tọ́ pé bẹ́ẹ̀ làwọn olóṣèlú ni wọ́n bá ṣe àbámọ̀ gbádùn wọn jù báyìí lọ o
ìlú ọba dájú báyìí lọ alqanaa ayọ̀ ọkàn. وهي عدم التطلع إلى ما في أيدي الآخرين. náà ni kéèyàn má máa najú tó ń ti ń bẹ lọ́wọ́ ọmọlàkejì pé àkáǹtì rẹ̀ di 4 àkáǹtì rẹ̀ di 7 òun náà wọ́n fi sípò kínní òun náà wọ́n fi sípò kejì òun náà ló tún ṣe gbá òun náà ló tún ṣe ọ̀wá ní gbádùn ayé rẹ̀ ó ní gbádùn ọkàn rẹ̀ ó ní gbádùn lé èyí tọ́lọ́run fún ẹ pàápàá gan kò ní ó ní mọ iyẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹrú kèfèrí ẹrú aláìmoore lọ́mọ jẹ́ lọ́dọ̀ ọlọ́run ó tún máa jẹ́ ọ̀tá ẹni tó ń bínú nì ó tún máa jọ́ ta ara rẹ̀ tọrọ máa ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò dára fún láyé bẹ́ẹ̀ ló sì dáa fún ọ. وهي علامة على صدق الإيمان. tá bá wá fẹ́ mẹni tó ní ayọ̀ ọkàn náà ni ẹni tá a mọ̀ yí pé ìmánì rẹ̀ strong ìmánì rẹ̀ dúró déédéé kò ní dá wàhálà lẹ́nu ẹbí kò ní dá wàhálà lẹ́ ládùúgbò kò ní dá lẹ́ nínú ìjọ kò ní dá lẹ́ láwùjọ kò ní dá lẹ́ ní lórí ní stage kò ní dá lẹ́ nínú ọ́fíìsì. قال رسول الله صلى الله عليه وسلم. Ànábì wa ń sọ sí báyìí pé. أفلح من أسلم. قد أفلح من أسلم ẹni tó bá juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run pé mo fara mọ́ ní tó ṣe fún mi níjọ́ tẹkún bá dé sùn níwọ̀nba níjọ́ tẹ̀rín bá dé rìn níwọ̀nba torí kò sí ní tí ó tẹ̀lẹ́kún jẹ̀rin lọ kò dẹ̀ sí ní tí ó tẹ̀lé ẹ̀rín ju ẹkún lọ ìbejì ni wọ́n ti bí tirẹ̀ ni wọ́n kó ti gbà bẹ́ẹ̀ ẹnìkan ní í ṣe mí ẹnìkan ní í dààmú mi ọ̀fẹ́ fúnra ẹ̀ ń fìtínà ni látara bẹ́ẹ̀ àágbà ni nínú ọkàn lọ́hùn la fi dá wákà kan wípé ẹnìkan ò ṣe mí ẹnìkan ò ṣe ẹ́ ẹ̀mí rẹ ní dààmú rẹ ẹnìkan ò ṣe wá o. ẹnìkan ò ṣe mí ẹnìkan ò ṣe ọ́ ẹ̀mí rẹ ní dààmú rẹ ẹnìkan ò ṣe ọ́. Sátánì ní dààmú rẹ o ẹnìkan ò ṣe wá o. Sátánì ní dààmú wa ẹnìkan ò ṣe wá. ẹnìkan ò ṣe mí ẹnìkan ò ṣe ọ́ Sátánì ní dààmú rẹ ẹnìkan ò ṣe ọ́. ẹ dákun kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run kankan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run àti ire àti bí àmọ́ àní faburútì sọ́dọ̀ ọlọ́run su'ul adab aw su'u ta'addub ma'allah. أن تنسب الشر إلى الله إنما الخير ينسب إلى الله من حسن التعدب مع الله káwọ́ afẹ́ lu ẹ̀kọ́ pẹ̀lú àgbàlagbà ààyè fẹ́nu àbùkù kan àgbàlagbà lọ́lọ́run àgbà gbogbo àgbà ọlọ́run náà ló mọ̀ sí gbogbo ẹ̀ àmọ́ fi rẹ̀ ẹ̀dá kan ẹ̀dá tó wá fi ràn ń kọ́ ló ṣe ọlọ́run ló ṣe jẹ́ kọ́kàn rẹ̀ ó nígbàgbọ́ alqana yáyọ̀ ọkàn pẹ̀lú tọ́lọ́run bá ti gbé wá sí mọ́ retí ẹ̀. وارزقك كفافا. ẹni ọlọ́run bá ti wá ṣe bẹ́ẹ̀ mọ́ ti jèrè àdìsá nábì ni wàrúùsì kàkà fáfá ẹni ọlọ́run bá fún ni ó ti tó mi rúùsì kàkà fáfá ọlọ́run bùn lẹ́bùn pé èyí tí mo rí náà tó èmi nìkan kí n bẹ láyé nínú ilé wa mo kàwé nínú ilé wa mo kéwú nínú ilé wa mo kọ́lé mo lọ́kọ mo ń láyà mo bímọ èyí náà tó àwọn kan ní òní ní kò sí ní tí èkó láyé èwo lọ́mọ wa bínú tó ń sọ fún ọ tó nígbà tó tún máa owó tún máa àwọn tún wá máa bínú sọmọ làkejì ó tún lọ́tà àáyáyọ ọkàn ni warusika kafafa. wa qana'ahu Allahu bima ataahu. ẹni ọlọ́run bá fún ní tó tó ọlọ́run bá fún ní nǹkan tó jí ó tó ọlọ́run sọ̀rọ̀ fún tọ̀hún o ẹnu 1000 ní báńkà tí ó ti ka mílíọ̀nù ẹ̀ ṣe bí mílíọ̀nìà ni torí kò ní rojọ́ bó mu gàrí ẹ bá ní kí lọ́jà ni mo ti jẹun kí lọ́jà náà mo ṣe parí sàláàdì ni kọ́dà tí síkìnì ni mo jẹ ó dunra rẹ̀ nú èyí tí wọ́n fẹ́ sọ fẹ́yìn ọmọ ìyá wa nù Ramadan yìí ẹ má bara inú jẹ́ o ìbànújẹ́ ti wà nílẹ̀ fún rẹ̀ lódìdí tí wọ́n bá sílẹ̀kùn ẹ̀ ọ̀rẹ́ mi kan àfáà mi kan ọlọ́lá ńgbà tí ṣẹlẹ̀ ń jò ní àfáà wa ubandoma ọlọ́mọba ṣe dáadáa fún Abdulkadir Sọlágbẹ́rú tí ó wá kí mi wọ́n ń sọ fún bí ẹni pé ń gbọ́rú ẹ̀ rí wọ́n ní àfáà wa mọ̀lánà ṣe Dáúdù mọ́ ní nam wọ́n ní ọlọ́run ti gbingi àdánwò ó sì ti lọ ẹ má bomi sí o ẹ má bomi tó ẹ bá bomi sí ẹ fẹ́ fẹ́ lójú èkéwù náà ọlágbá pọ̀ ń tọ́ bí àgbà tá à ń tọ́ alukurani ni ìtumọ̀ ẹ̀yàn ọmọ ìyá mi ni wípé àdánwò tọ́lọ́ bá fi kàn ọ́ lára ìní tó àdánwò tọ́lọ́ bá fi kàn ọ́ lára wàhálà ń wọ́ ọmọ ń wọ́kọ ń wáya mo fẹ́ kọ́lé mo fẹ́ kàwé mo fẹ́ lọ ìlú èbó mo fẹ́ lọ lárúbáwá mo fẹ́ jọba mo fẹ́ joyè èmi ní ń wápò
ṣe máa níwọ̀n kó lè fúnra rẹ ní ìsinmi kó ní kànáà ayọ̀ ọkàn. Àdánwò ni tó bá ti wá bomi sí yọ́ mọ̀ hù yọ́ yẹ ká yọ́ yẹ èso yọ́ wá fẹ́ kò á ní tán mọ́. alqanaa ayọ̀ ọkàn dọ́wọ́ wa o. gbogbo ẹ̀yin tí ẹjọ́ mọ̀ ya wa nínú ọ́fíìsì ìjọba tí ọ́fíìsì ń dàrú mọ́ lọ́wọ́ kí ló dé? Ìwọ ni accountant tó ń ka owó, ìwọ ni secretary tí wọ́n kó gbogbo fáìlì lọ́wọ́, ìwọ ni àmánà, ìwọ ni managing director àti director gangan alára. Kí ló ṣe tó ṣàánú àwọn tó wà lábẹ́ rẹ̀? Kí ló tẹ̀yìn tẹ wà lọ́fíìsì náà ẹ̀ ṣàánú director tó níṣẹ́ ẹ̀fẹ́ palẹ̀ sẹ́rẹ́? bọ́mọṣẹ́ ti ń pé kò tó lọ̀gá náà ń pé kò tó. Èyí ni ò já gbádùn Nàìjíríà wa o. A tún bọ́ sọ́dọ̀ ẹ̀yin olóṣèlú, a tún dìbò láìpẹ́ yìí o, mo lẹ̀ ń kó wa lọ. Èyí tẹ́ ní ẹ ti kọ́ owó ilé ayé tán, ẹ ti kọ́ lé ilé tẹ̀ lè gbélé kọ́ ẹjí ó tó yìn. Ẹ ṣàánú ẹni tí ò tí ní ẹyẹ ayọ̀ kan pẹ̀lú ẹ. Ẹ wo gbogbo àwọn ọmọ tó kàwé tí ò ríṣẹ́, ẹ wo gbogbo àwọn tó ríṣẹ́ tí ò rówó, ẹ wo gbogbo àwọn tó wọ́n há sọ́wọ́ ìjọba kan. Àwọn tí ń ṣe dáadáa wà nínú ìjọba o, kọ́lọ́nkọ́ ràn wọ́n lọ́wọ́ o. Àmọ́ ẹjẹ́ ayọ̀ kan kárí wa. A pe Muslim, a pe Christian, a pe adáhunṣe náà tóun náà ń pé bákan lòun jẹ́. Tó bá já sí pé a fẹ́ràn Nàìjíríà, ayọ̀ kan lámúdání o. Ẹ pé lóòótọ́ látara fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dáa. Níjọ́ ní ìlà ń pariwo pé ilẹ̀ Yorùbá tá a bá fẹ́ràn ilẹ̀ Yorùbá ẹjẹ́ ayọ̀ kan. Tá a bá yáyọ̀ kan, ọmọ ìyá wa tó bá wà ń bẹ̀ káràn lọ́wọ́. Ọmọ ìyá wa tó bá fẹ́ gòkè ẹjẹ́ á gbé gòkè. Ọmọ ìyá tó náà gòkè tán má gbàgbé àwọn tó gbé ọ gòkè. Ayọ̀ ọkàn alqanaa ayọ̀ ọkàn níjẹ́ bẹ́ẹ̀. lákọ̀ọ́nà fi lil khairi. tó tàbá ní ká yáyọ̀ ọkàn, ṣé ká má sojú kòkòrò gíga, ṣé ká má sojú kòkòrò ipò gíga àbí àsìkísì lẹ́ ń wí ni? nùnùnù ọ yàtọ̀ o. ìyáyọ̀ ọkàn ní pé jẹ́ ń tọ́lọ́run ṣe fún ẹ ó tó ọ, má bànújẹ́ sọ́lọ́run. jẹ́ ń tọ́lọ́run ṣe fún ẹ ó tó ọ, má bànújẹ́ sẹ́ni tọ́lọ́run sórí fún lára rẹ. jẹ́ nǹkan tó tọ́lọ́run bá ṣe ọjọ́ tó ṣe fún ọjọ́ ó tó ọ, kínú rẹ náà máa dùn kó fún ẹ lálàáfíà. torí pé al-Qur'an al-Karim ń sọ fún wa, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahim. ya ayyuhalladhina amanu istajibu lillahi wa lirrasuli idha da'akum lima yuhyikum wa'lamu anna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi wa annahu ilayhi tusarun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbààwẹ̀ Ramadan lọ́kùnrin lóbìnrin, gbogbo ọkùnrin gbogbo ọmọdé gbogbo alàgbà tá ń bẹnu Ramadan lọ́wọ́lọ́wọ́ àti délé kí wà nábì wa Muhammadu madrasatu rasulillah wa yìí. tá a bá fẹ́ gbà fọlọ́run ká gbà tán yẹn ni àyè gbà láàbọ̀ bí wọ́n bá gbà láàbọ̀ yọnu ní fún ẹ. torí bá gbà fọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní problem, Ọlọ́run ní problem, ìwọ lọ́ọ́ dára rẹ̀ láàmú. إذا دعاكم لما يحييكم. tọ́lọ́run bá pè wá síbi ń ta lè fi gbé hayatan islamiyya, hayatan tayyibata, hayatan hasanatan, hayatan salamati, hayatan amni, hayatan wiham, hayatan sa'ada, hayatan najah wa salah. tí Ọlọ́run bá ti pè wá sí nǹkan kan tó lè fún wa ní ta lè ní good life and good life, tá a live ta ní ìgbésí ayé dáadáa fúnra ara wa àti ìgbésí ayé dáadáa pẹ̀lú àwọn ọmọ ìyá wa, ó yẹ ká lè dọ́lọ́run lóhùn. Ògbọ́n tọ́lọ́run bá pè wá sí pé ká ṣe ìyẹn torí ara wa ni kì í ṣe torí tọ́lọ́run, torí kò ní problem, kò ní wàhálà kan. ká máa dọ́lọ́run lóhùn tó bá pè wá síbi nǹkan tó lè mú wa ṣẹ̀mí dáadáa. واعلموا أن الله يحول بين المرء وقلبه. ẹjọ́ yé wa wípé fúnra ara Ọlọ́run a máa kó dààmú bẹ́ẹ̀ dá rẹ o. ẹ̀dá tó bá ní agídí tọ́lọ́run fún ní kínkínní tó ní òtó òun, ìdààmú wà bá a. bí ó ti máa sáré Ògbómọ̀ṣọ́ ni ó máa sáré Ìbàdàn. ọjọ́ kan náà ni ó kó òun fẹ́ dé Èkó, òun tó fẹ́ dé Sókótó, bóyá ọjà tí ń gbé bọ̀, bóyá kinní kan bí ń ti ń dùn ọ̀tún ní ó máa dùn sí. ẹ bá fún kínkínní kò ní tó. bí ìbá ṣe pásìkò fún púpọ̀, ìbá kú ìtàn kan díẹ̀ fún yín. ìtàn náà dá lórí ayọ̀ ọkàn. Ànábì wa Isa alayhi salatu wa salam ni wọ́n pè é. ìkẹ́ àtọ̀là kó máa bá Ànábì wa Isa o, ọ̀ságídísà Ànábì Isa o, Jésù ọ̀gá dáadáa lọ́dọ̀ wa o. ọlọ́mọsá àbùkún kẹ Ànábì Isa alayhi salatu wa salam, kọlọ́fà àlùbáríkà rẹ̀ ràn wá. wọ́n ní lọ́njọ́ kan pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀
kí àwọn olóṣèlú Nàìjíríà ká máa wò ó, àwọn àfáà náà tá a dá ogbó orí mídíà rú ká máa wò ó, ojú kòkòrò àìtó mo fẹ́ ju gbogbo everybody lọ, èmi nìkan ni, èmi mo tó, èmi mo jù lọ, tí ń ba gbogbo nǹkan jẹ́. Èyí tí ẹ pé kọ̀ọ̀nà àyí bó ti mọ̀ ọ́n lọ́dọ̀ àwọn onísúfì àti lọ́dọ̀ àwọn gbogbo àlùsùnà tó bá dáa, a mọ̀ pé láì fi wa ti gbogbo wa tọrẹ wa láàrin àti méjì ń bá yín sọ̀rọ̀ náà. Ó yẹ ká yọ ọkàn kó máa wà pẹ̀lú wa. Ẹ bá wa ká lọ lórí ọ̀rọ̀ Ànábì Ìsá. Wọ́n bá ń lọ pẹ̀lú àwọn ìjọ, ìrìnàjò tí wọ́n sì ń lọ jìnnà díẹ̀ lórí dáwà, á lọ jíṣẹ́ Ọlọ́run. Bí wọ́n sì rìn síwájú ni àwọn Ànábì Ìsá ti ní fílìm wípé alayhi salatu wassalam, ẹ máa bá ń ṣe àsàlátù fún Ànábì Ìsá. Ìsá nabiyullah alayhi salamu, Ìsá ruhullah alayhi salatullah alayhi salamullah alayhi salamullah Ìsá ruhullah alayhi salamullah. Kò sínú ládàbí Islam láàrin àwọn ànábì ká máa sí pèlé kan kápọ̀ kan lágbà ọ̀kan lágbà. Bẹ́ẹ̀ ni ò sínú ládàbí Islam káfà kan máa bú afá kan ká máa sí pèlé afá kan. Ó ti kú ní Islam, ó ti di ìdìlám bizọ́ ìdìlám, ó ti kú ní Islam bisin. Islam ní ká gbogbo wa fúnra lálàáfíà, Islam ní kí gbogbo wa fira wa láyà balẹ̀ ká wó orí fúnra wa. Ìdìlám ní ká ṣàbòsí fẹ́nìkan, ká bà á nínú jẹ́, ká dọ̀rọ̀ ẹ̀rú, ká bà gbèsè ayé ẹ̀ jẹ́, ká máa sọ ní tí ọ̀dá sí. Ọlọ́run dákun má fi ṣàdánwò fún wa. Ànábì wa Ìsá alayhi salatu wassalam nínú lọ pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀, wọ́n wá débi kan, ebi ń pa yín, wọ́n ní bẹ́ẹ̀ ni, pàtẹ́yìn náà jẹun ọ̀gá wa kí láwa wí, ló jẹ́ ká máa lọ dà kò burú. Ẹ pẹ́ nìkan láàrin wa, ẹ fún lówó. Ànábì Ìsá alayhi salatu wassalam ọba fún ẹnìkan lówó, lẹ́ni tá Ànábì Ìsá ti fi ẹ̀mí mímọ́ l'Ànábì Ìsá Ruhul Qudus, ó ti mọ̀ pé wọ̀bìà ni, wọ̀nbílíkì wọ̀bìà ni, nàhúmù ni, alájẹfẹnunú lẹ́ni, àkálù ni, aláìmoore ni, tó já sí pé kò fẹ́ rí fẹ́lòmíì tààrẹ nìkan lọ́mọ̀, kọ̀kọ̀ láti bá tẹnìkejì jẹ́, kọ̀kọ̀ láti dá tẹnìkejì rú, kó sàfidà fóun nìkan. Ànábì Ìsá ti fura sí, àwa ni gba owó yìí lọ ra búrẹ́dì wá. Wọ́n sì já wọn 10 gẹ́gẹ́ bí òǹkà àwọn tó tẹ̀lé Ànábì Ìsá alayhi salatu wassalam. Ra búrẹ́dì 10 fún wa wá, kó sì ra yìí tó bá dáa. Ó gbé owó fún un kó lọ ra búrẹ́dì wá. Ìgbà tó débi tí ó ra búrẹ́dì, iye tí wọ́n ní kọ́ra tó ní tó pe búrẹ́dì kọ̀ọ̀kan lápèjúwe ká pé wá 1000 lápèjúwe owó tí ó yẹ wá Nàìjíríà nù. Èló ni wọ́n gbé fún yẹn? 10,000 wọ́n gbé fún lápèjúwe. Ìgbà tó lọ bí tí ó ti ra búrẹ́dì, ó yọ owó ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó láyọ̀ ọkàn, olójú kòkòrò wọ̀n bí kí wọ́n bìà. Ó yọ owó ẹ̀ yọ bí káwọn ní olóṣèlú máa wúra wa o, káwọn olówó náà máa wúra wa o, káwọn náà tá a jẹ́ oníṣẹ́ ọwọ́, àwa tá a jẹ́ àfà, àwa tá a jẹ́ Christian, àwa tá a jẹ́ Muslim, tó bá ṣe déédéé rẹ̀ ń bẹ̀ kó fi Ramadan yìí tún sí pé èmi náà wà ní ẹni tí ń da Nàìjíríà rú, èmi náà wà ní ẹni tí ń da ayé rú, jẹ́ ń túnra mi ṣe kí wá sí ilé ìwúlò fún wa. Náà ni ọba yọ owó búrẹ́dì, wọ́n bá di ní owó, wọ́n di lápèjúwe ní 1000, wọ́n di ní 200 lápèjúwe. Ó ti gé ní lórí 1000, ó ti gé ní 200, ọ̀rà ní 800. Àwọn owó kan ti kó sí lápò. Èló ló kó sí lápò yẹn? 2000 naira ti kó sí lápò. Ó ti jèrè yìí. Nígbà tí ó ra búrẹ́dì tán ń bọ̀ wá, àwọn ń retí ẹ̀. Nígbà tí ó dé ọ̀dọ̀ àwọn Ànábì Ìsá alayhi salatu wassalam, Ànábì Ìsá ni ẹjẹ́ á máa lọ. Gbogbo ń tó ṣẹlẹ̀ sí yẹn Jésù ti rí. Ànábì Ìsá ti mọ̀ yí pé alágbẹ́já làkàṣègbè ó ti pálámú àwọn owó kan. Ànábì Ìsá sọ̀rọ̀, ẹjẹ́ á máa lọ. Wọ́n rìn lọ. Òun náà ló kó búrẹ́dì dání sínú àpò tó kó sí. Nígbà ó ṣe sàá ní bá ń jí búrẹ́dì jẹ, ní bá ń já búrẹ́dì jẹ.
ní máa ń kan búrẹ́dì jẹ ẹ wà slang tí mo lò ń jí jẹ ń já jẹ ń kan jẹ ọ̀sán jẹ ó parí èkíní ó parí èkejì ó parí èkẹta gbogbo ẹ̀ l'Ànábì Ìsá mọ̀ èyí láfi mọ̀ gbogbo àwa tá à ń tẹ̀lé àwọn ẹni Ọlọ́run tójú tìyẹ́ làparò wọ́n fi ń ríran o èyí tọ́lọ́run sọ pé ẹ wí ń bẹ tí ó fi hàn wọ́n èyí tí ó fi hàn tí ó sọ pé ẹ gbọ́dọ̀ rí ń bẹ ẹ gbọ́dọ̀ wí ń bẹ tí wọ́n fara mọ́ ṣùgbọ́n tí wọ́n ti mọ̀ yìí pé Ọlọ́run bá wọn sọ̀rọ̀ gbogbo ẹ̀ l'Ànábì Ìsá mọ̀ pé ẹrú Ọlọ́run tó tẹ̀lé òun yìí ní ti ń ṣàbòsí owó ó tún ń ṣàbòsí búrẹ́dì tí wọ́n rán ó parí búrẹ́dì 3 gbogbo ẹ̀ l'Ànábì Ìsá mọ̀ àwọn jàmáà ń retí pé á jẹun nígbà tí wọ́n débì kan Ànábì Ìsá ní ẹja dúró báyìí ẹja sinmi díẹ̀ ẹ bá ń tún àyà òun kékin gbọ́ Olúwa ní sọ àyà míì tọ́lọ́run sọ ń bò míì àmọ́ká tó lọ bí ìyẹn ó ní anna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi ẹja lọ mọ Ọlọ́run ọba máa da àdánwò sí ọ̀dọ̀ olójú kòkòrò aláìgbọ́ gbogbo èèyàn pátápátá Ọlọ́run máa da àdánwò sọ́kàn rẹ̀ ọmọ bára rẹ̀ jà nínú ilé kí ni kí n jẹ aṣọ wo ni kí n wọ̀ nígbà táṣọ bá pọ̀ tó ń jẹ bá pọ̀ mọ́tò pọ̀ èwo ni kí n gbé ọkọ̀ọ̀kọ́ máa bára rẹ̀ jà náà Highlander ni kí n gbé ni ìjọ ni kí n Mercedes ni kí n gbé ni gbogbo àwọn mọ́tò àdáwò ní bẹ wájú rẹ̀ aṣọ ńláńlá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìyàwó wo ni kí n bá èwo ni kí n bá ṣe èwo ni kí n sùn lọ́dọ̀ ẹ̀ bó ni kí n ṣe nítorí pọ́pọ̀ ẹni tí tiẹ̀ ọ̀nà ọ̀pọ̀ náà yóò máa darẹ̀ láàmú yahulu bayna al-mar'i wa qalbihi yóò máa bínú sílẹ̀ nulẹ̀ dátò wá pé ń bínú síyàwó ń bínú sọ́mọ ń bínú sẹ́bí ń bínú sára bí èèyàn bá ní ayọ̀ ọkàn kò ní darẹ̀ láàmú èèyàn ọmọ ìyá mi Nàìjíríà èèyàn ọmọ ìyá mi tẹ́ wà ní other country níjọ́ tó ti débẹ̀ òun pé kòtó ni òwò sì ní láríjà àwọn kan lọ Amẹ́ríkà ló wà ní London ló wà ní Paris ló wà ní Saudi ló wà ní Libya ló wà ní Iraq ló wà ní Cairo ló wà ní ìbáàjẹ́ Morocco ló wà ibikíbi tó bá wà nínú ayé tó ń gbọ́ wa báyìí sẹ́ẹ̀kì ara rẹ o sọ láyọ̀ ọkàn ṣe ń tọ́lọ̀ ń ṣe fún ẹ tó ẹ kòtó lọ ń bá kí yọ́ mọ bí Ọlọ́run nínú arákùnrin yìí sẹ́ ó jẹ búrẹ́dì 3 nínú 10 okùn mélòó okùn 7 Ànábì Ìsá ẹjẹ́ àjẹun nígbà àwọn adìẹ máa fún ẹnì kọ̀ọ̀kan ní búrẹ́dì kọ̀ọ̀kan kò jíṣẹ́ owó tó kù o pé nígbà mọ́ra ẹ̀bọ́ ẹ̀pọ̀ máa ṣẹ́ dáadáa ní lọ́dọ̀ ọ̀gá ṣé mo sọ pé gbogbo àwa tá à ń tẹ̀ láwọn ẹni Ọlọ́run ká mọ̀ yìí pé wọ́n rí gbogbo ẹ̀ bí wọn ò rí Ọlọ́run ọba wọn rí. marhabani aya Ramadan marhabani aya Ramadan marhabani aya